àwọn ọmọ Odùduwà. ayé wa o. Oh yes. tá a bá ṣe ní lóore ọpẹ́ là ń dá. gbogbo àwa Yoruba Nation Youth website bẹ́ẹ̀ àkóso olórí ọ̀dọ́ fún gbogbo ọmọ Yorùbá káfàtà Prophet Ayọ̀délé Ológunlolúwa àti comrade OMAYOR Homeland Youth Leader comrade Ọmọboríowó assistant diaspora youth leader comrade Yagboyaju Yoruba Nation Youth technical director fi ń dúpẹ́ lọ́wọ́ gbogbo lókọ̀lókọ̀ ọ̀tọ̀kùlú ọmọ Yorùbá pátápátá tó wá síbi ìfilọ́lẹ̀ àtẹ Yoruba Nation Youth website. ẹ ṣé àdúpẹ́ gbogbo ẹ̀yin bàbá pátápátá. ẹ ṣé àdúpẹ́ ẹ̀yin màmá pátápátá. ẹ ṣé àdúpẹ́ ẹ̀gbọ́n ọ̀rẹ́ àti àbúrò gbogbo. ẹ ṣé àdúpẹ́. ó wáyá wá yìí o láti jàǹfààní ọ̀kan ọ̀jọ̀kan àwọn àlàkalẹ̀ ètò amáyédẹrùn gbogbo. gẹ́gẹ́ bá a ti ṣe jẹ́jẹ́ síwájú bí ètò ìkọ́ṣẹ́ ọ̀fẹ́ ìrànwọ́ fáwọn ọmọléèwé tó kù díẹ̀ fún láwùjọ. àkànṣe ètò ìrànwọ́ fún àwọn oníṣẹ́ ọwọ́ àti oníṣòwò gbogbo. ètò fanilọ́wọ́sókè fún àwọn tálẹ̀ǹtì wa gbogbo. àgbékalẹ̀ ètò ìrànwọ́ fún àwọn àgbẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣé ẹ fẹ́ gbọ́ abala mẹ́ta àrà ọ̀tọ̀ ní ìpele àkọ́kọ́ tí yóò wáyé nínú oṣù kẹrin pín sí. abala alákọ̀ọ́kọ́ wà fún àwọn tó fẹ́ ṣiṣẹ́ àgbẹ̀ ọ̀gbìn àti ohun ọ̀sìn gbogbo níbi tá a ti máa ṣèdánilẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ fún wọn nípasẹ̀ ọ̀gbìn tí wọ́n bá nífẹ̀ẹ́ sí. tí a ó sì tún máa fún wọn ní ilẹ̀ àti owó péréte láti bẹ̀rẹ̀ iṣẹ́ àgbẹ̀ tí wọ́n kọ́ lẹ́yìn ìdánilẹ́kọ̀ọ́ wọn. ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ ló wà fún àwọn tó fẹ́ nímọ̀ nípa drone níbi tí wọ́n ti máa jàǹfààní ìdánilẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ nípa bá a ṣe ń ṣe àti bá a ṣe ń lo drone. tá a ó sì ti máa fún wọn ní drone kọ̀ọ̀kan lẹ́yìn ìdánilẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ yìí. abala ẹlẹ́ẹ̀kẹta ló wà fún àwọn tó fẹ́ nímọ̀ nípa ICT ìmọ̀ nípa kọ̀ǹpútà táwọn náà ó sì máa jàǹfààní ìdánilẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ tá a ó ti máa fún wọn ní kọ̀ǹpútà kọ̀ọ̀kan lọ́gán tí ìdánilẹ́kọ̀ọ́ wọn bá ti parí. gbogbo ẹ̀ àti iṣẹ́ kíkọ́ àti ètò ìrànwọ́ tá a fẹ́ ṣe fún gbogbo wa ọ̀fẹ́ ló bá dé. ohun tẹ́ ẹ nílò ní kẹ́ lọ forúkọ sílẹ̀ tó bá di 20 oṣù kẹrin gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tòótọ́. ẹ má gbàgbé wípé lórí ẹ̀rọ ayélujára Zoom ní ètò ìforúkọsílẹ̀ yóò ti máa wáyé bẹ̀rẹ̀ látago 11 America Eastern Time tó jẹ́ aago 4 ìrọ̀lẹ́ láago ilẹ̀ Yorùbá tíá. meeting ID 847-451-50759 nígbà tí passcode sì jẹ́ 111323. bákan náà láti ní ká sọ fún yín wípé kẹ́ má gbàgbé wípé a nílò aṣojú ní gbogbo orílẹ̀-èdè àgbáyé lẹ́ni tó bá jẹ́ olóòótọ́ tó sì ti lè fara fọkàn sí orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i tàbí tẹ̀yin pàápàá bá ní nǹkan àbí kejì tẹ́ fẹ́ fi ran ètò yìí lọ́wọ́ bíi ọ́fíìsì tá a lè mọ́ lò ọkọ̀ fún mobility àwọn èèyàn wa gbogbo ilẹ̀ táwọn èèyàn wa lè mọ́ fi dáko nílé owó tàbí òmíì tẹ́ bá ní láti fi ràn wá lọ́wọ́ ẹ kàn sí wa látòrí wẹ́bsáìtì wa www.yorubanationyouth.org. bákan náà ni ẹ lè pè tàbí kẹ́ WhatsApp Prophet Ayọ̀délé Ológunlolúwa lórí +1 803 846 1116 comrade OMAYOR lórí +234 703 717 3355. bákan náà ni ẹ lè pè comrade Ọmọboríowó lórí +971 503 430 842. ṣùgbọ́n tó bá jẹ́ ìṣòro láti login tàbí technical issues lẹ́ni ẹ pè comrade Yagboyaju lórí +971 525 261 442. ẹ má gbàgbé wípé àlàkalẹ̀ ètò yìí wà fún ojúlówó ọmọ Yorùbá nìkan ṣoṣo lábẹ́ ìṣàkóso bàbá wa emeritus Professor Banji Akintoye Dr. Sunday Adéyẹmọ Májàsọ́lá Ìgbòho Òòṣà Ọ̀túnba Démọ́lá tí wọ́n jẹ́ vice chairman YSDM àpapọ̀ gbogbo ọmọ ẹgbẹ́ YSDM jákèjádò àgbáyé gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ world media wa nílé àti lókè òkun àti àwọn àgbààgbà tó ń tàwọn aláṣẹ ilẹ̀ Yorùbá láì dẹ́nìkan sí. olùkéde Prophet Ayọ̀délé Ológunlolúwa Yorùbá diaspora youth leader lórúkọ ọ̀dọ́ Yorùbá pátápátá. Odùduwà gbè wá o.